Iyabo wá sílé daddy àti mommy mi lọ́pọ̀ ibi so pé òun fẹ́ act ẹ ló kọ́ wá bá bẹ́ẹ̀ni wà lẹ́jọ́ yẹn ìjọ tó wá ó sọ pé òun wà mí àbúrò mi ní táàdì tá ló wá wọn ní àbúrò mi wá yọjú mo rí ṣé ìbọn pretty little girl mo ní kí lili ta ló mọ yẹn wá mo ní what do you want? What do I want to act? Mo ní can you act? How many years back please? Oh my goodness gracious mi ti rántí years o. Ó ti pẹ́ gan a long time ago. Oh wow, she was 19. Nígbà yẹn lọ́hùn. Iyabo was 19 when she came to my house. Mo like the fact pé ó ṣe extra. Kò dúró pé òun ríyàn lójú ọ̀nà kó sọ pé I want to act, I want to be a star. Ó ṣe that extra step. Láti lè Iyabo ti láyà àbí kìnìún. But Iyabo wá ṣẹ́ mi, but mo lọ get lead role fún. Mi ìdẹ́ ń bẹ̀yàn fún ṣẹ́. Mi ò ṣe rí, mo ṣe fún Iyabo. Ìjọba bá mi fi sí ẹjọ́, ó lè ṣe. Ó ti lóyún. Iyabo ṣe mọ̀ yín. Ó ti lóyún Priscilla yà mí. Kálí lérí tẹ̀ kọ́ ọmọ yín fún. Kí lẹ̀ mọ̀ tó ń fọ ọmọ yín ṣe? Ẹ ṣe máa drop ọmọ yín fún wọn. Tọ́ lọ sí Ọ̀yọ́ tó máa shoot lọ́yọ̀ tó máa mú crowd scenes wá. Ẹ máa rí àwọn completed building ẹ̀ náà máa sùn sí. Ó máa confuse me. Tí ò ní window kò ní fèrèsé kò ní nǹkan kan. Wọ́n sùn síbẹ̀ nítorí wọ́n ṣe extras. Ó máa confuse me gan. But mélòó ni ọ̀fẹ́ ṣe? Mélòó ni ọ̀fẹ́ sort out? Apart from àwọn tó ń jẹ́ no names or just stars tó make owó, the treatment fún àwọn ìyókù is still not good. Àwọn producers kan máa fi yeah, I'll give it to them. Wọ́n try. Wọ́n gbìyànjú. Àwọn kan bí èṣù ló ń gbé nù wọn. Tó bá believe nǹkan tó ń sọ tó dẹ̀ lójú pé ó tọ́ ló ń sọ pé ó parọ́ pé ó tọ́ ni kò sí bó ṣe ní sùkú. At 52 ọkọ ń kọ́ ọmọ ń kọ́. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ sí orí ètò máa ní Oyinmomo ètò náà ni Oyinmomo láti àgbàlá AK Media Concept níbi tí a ti ń dábẹ́rẹ́ tí a ti ń rọ̀ bí òwe tí ọba alárabí náà ní kí a mọ̀ ṣe tí wọ́n sì ń gbádùn ẹ̀ dára láàrin àwùjọ wa lónìí àti wá lọ sí àárín gbogbo àwọn òṣèré tíátà tí wọ́n ti ń bá kíní ọ̀hún bọ̀ ọjọ́ pẹ́ o láti ọdún iná mímọ́ lẹ́ni mo sì ní olóyún inú mi dùn torí ẹwà ńlá mo rí ẹwà tó dùn dáadáa àǹtí mi ẹ̀wọ̀n káàbọ̀. Ẹ ṣeun. Bimbo Akintola. Bẹ́ẹ̀ni, èmi lè képe yẹn. Ọmọ ìlú bo ni Bimbo Akintola. Ìbàdàn ni dádì mi, Ìbàdàn. Nílé Ìbà Olúyọ̀lé. Bẹ́ẹ̀ni sà. Àjẹgbíjẹ karahun. Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní. Àfikarahun fọ́rí mú. Bẹ́ẹ̀ náà ni. Ìbàdàn mọ́jà. Tẹ̀ fi kára wájú lẹ́rú. Ìlú Òjó. Ìlú Ìbíkúnlé. Ẹ fi Àyìnà náà sí. Ìlú Àyìnà. Ìlú Abímbọ́lá ọmọ Akíntọ́lá. Olólùgbò kẹ̀ríkẹ̀rí lójú ogun. Kò ní bàjẹ́ o. Kò ní bàjẹ́. Ẹ mọ̀ ṣe ní lóògùn Ọlọ́run. Ká bá sọ nípa iṣẹ́ tẹ̀ ń ṣe yìí tíátà. Tàbá ní káàkiri tí mi gan ti mọ̀. Ẹ sọ kẹta ẹ̀ Yorùbá. Eré orí ìtàgé. Ó tọ́ ẹ ṣe wá sọ pé tíátà kílẹ̀ mí. Mo fẹ́ kẹ́ ẹ lè mọ̀ pé mo tẹ wá yìí kẹ́ ẹ fírì ní ìwé àgbélé ìbú. Mo wọ́n jà. Ẹ bá ṣe ní Yorùbá pọ́n bẹ́ẹ̀. Ẹ bẹ́ẹ̀ bá bínú mọ̀ ṣẹlẹ̀ ni. Tàbá sọ nípa eré orí ìtàgé ẹ ti wà ń bẹ̀ táwa ti ẹ̀ mọ̀ gan yóò ti rí ọlọ́gbọ̀n ọdún 30 years. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gan? Láti ìgbà tí mo ti wà kékeré mo ti like nǹkan tó ní ṣe pẹ̀lú theatre. Ní kékeré ó ní nǹkan tí mo sì mi máa ń ṣe. Gbogbo a máa mú bẹ́ẹ̀ cutlery, àwọn kan mú fork, àwọn kan mú spoon, àwọn kan mú knife, a máa kọrin, a máa mime, a máa ṣe oríṣiríṣi. Because mo realize pé mo sì mi gan ọmọ kékeré níwọ̀n ìgbà tó marry. So ìgbà tí wọ́n bímọ àwọn náà ọmọ kékeré ṣì náà jẹ́. So ó jẹ́ kí growing up wà extremely fun. Ẹ fẹ́ dàbí ẹ̀gbọ́n àtàbúrò yàtọ̀ ẹgbẹ́dẹ́gbẹ́ sí ń bẹ̀. Bọ́tọ̀ bá ti mú ẹgbà báyìí mọ́ mi nìkan ni kò sẹ́gbẹ̀ẹ́ níbẹ̀. So eré pọ̀ a máa ṣeré gan-an a máa jókòó lálẹ́ wọ́n máa sọ story fún wa gbogbo a máa jókòó sí balcony àtò wọ́n máa sọ story fún wa. So from there ni mo ti ní love of anything tó ní láti ṣe pẹ̀lú theatre.
So by the time tí mo wọ secondary school mi ò tiẹ̀ realize ọ̀gá ọmọ kékeré mi ò realize mo lè fi ṣiṣẹ́ èmi kọ̀ pé nǹkan tí wọ́n máa ń ṣe ni. bí eré lásán. bẹ́ẹ̀ ni. So by the time tó di class 3 class 4 tán sọ pé okay kí lẹ fẹ́ ṣe what do you want to do with your life mo ní the only thing tẹ́bi tí ẹ rò pé mo lè ṣe ní acting yẹn nù. And that's how it started bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. nígbà tí a mú lọ lé ẹ lọ bá wọn lípà èmi ò iṣẹ́ theatre mo fẹ́ ṣe o. Daddy wow my father was sad. Daddy mi ni ó ti o irú iṣẹ́ tó máa ṣe kọ́ nìyẹn. kí làwọn fẹ́ fún yín. wọ́n ní as far as he was concerned anything else but theatre. but theatre. wọ́n ní accountancy wọ́n ní English wọ́n ní. náà wà ń bẹ́ẹ̀. wọ́n ṣàpè gbogbo ẹ̀ kò sí ìtọ́ pé unfortunately Fẹ́mi mo mọ̀wé mo mọ̀wé o máa pass school so there's nothing you can do no and bọ́n ṣe explain ẹ̀ fún mi ó yé mi àwọn náà ro future wa ni. ọ̀la ń kọ́. pé àwọn tá à ń rí tó ń ṣe theatre wọn ò lówó. nígbà yẹn ni o. nígbà yẹn pé wọn ò lówó then àwọn èèyàn ń take wọn seriously because àwọn èèyàn understand free nature wa. because tẹ bá mọ anybody tó ń ṣe theatre free minded free spirit la jẹ́ so nítorí yẹn wọ́n máa ń fi táwọn as nǹkan míì wọ́n fún lórúkọ burúkú gbà yẹn so àwọn tó obìnrin tó ń ṣe theatre wọn láwọn ilé aṣáwo nítorí pé àárò tá bá wọ ṣọ́ọ̀ṣì ibi ṣọ́ọ̀ṣì àfi ṣe rìátà tán nínú bẹ́ẹ̀ pé ká bọ́ta sí iwájú house níbẹ̀ ní theatre ká ra oúnjẹ ká ṣe nǹkan ká padà wọ́n ní ẹ̀rí bó ṣe múra you know but free spirited people so wọ́n fún wa lórúkọ tó ń ṣe tiwa ń gbà yẹn nísìnyí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run porúkọ yẹn ti kúrò ti yàtọ̀ àwọn yẹn ti understand irú iṣẹ́ tó jẹ́ and how important pàtàkì wá sí society we are extremely important to the society. bẹ́ẹ̀ ni torí ẹ̀yin ni ẹ ń ṣe àwòtá àwùjọ pé bó ṣe rí rèé o bó ṣe lọ ẹ wá kẹ́kọ̀ọ́ ńbẹ̀ àtàbà wo ìgbà tí ẹ ti padà ní ilé ìfẹ́yàn láàyò ẹ wá lọ kọ́ nílé ìwé ni. bẹ́ẹ̀ ni àbẹ́yìn náà kọ́ kákọ́ọ̀sì kan lọ. mi ò kákọ́ọ̀sì kan lọ léwe ẹ mọ̀ pé love ni mo ní mi ò mọ bó ṣe ń ṣe báwọn èèyàn mi ò mọ bí Yorùbá ṣe ń ṣe but mo máa lọ sí sinimá lọ wo Yorùbá films kékeré ayé mi ò rántí ẹ̀ bọ́ mo mọ̀ pé mo wọ́n sinimá kọ̀nàkọ́nà mo wọ́n sinimá yes tẹ́wọ̀ ló bá lọ òwe ló bá lọ tẹ́wọ̀ ló bá lọ òwe ibẹ̀ ni mo ti wò so because kékeré a máa wo film gan lé wa gan gidi gan. lóòpọ̀ àbí nìbàdàn. Èkó la grow up sí Ìbàdàn kí ló dé ẹlẹ́gbẹ̀ẹ́ mi lábàdàn ni. ẹ mọ̀ bàdàn ní. ìgbà tí mo ṣe yunifásitì ni mo lọ Ìbàdàn story ńlá nìyẹn ìyẹn ń bọ̀. tó pọ̀ adébẹ̀ abáǹdébẹ̀. so Èkó la gbé ìgbà tí ó wá di time tí mo parí secondary school tí wọ́n ti mọ̀ pé kí lọ́mọ ẹ máa ṣe mi ì jẹ́ pass JAMB ojú wa ti dáàdì mi yes tí má ti dé JAMB ball nígbà yẹn tó má sọ pé ẹni àṣẹ mi amúbí. ẹ ń mọ̀ abẹ́ ń ṣeré. mi ò ṣeré mo mọ̀ ṣe ni. kí ló fà á. wọ́n ti sọ nǹkan tí mo fẹ́ ṣe wọ́n dẹ̀ láwọn òfẹ́ mọ́lẹ̀ ní ká jókòó sílé ká máa wọra wa lójú. but wọ́n ti mú GCE result mi mo ti mú WAEC result mi mo ti fi ṣe gáì kiri wọ́n máa kó sínú suitcase tó bá jáde ni wow look at my daughter's results so brilliant. ṣe dáadáa. wọ́n yẹ wọ́n bí wọ́n later wọ́n yẹ kọjá 2 years kọjá ọmọ yìí tó brilliant kí ló dé kí ló dé pass JAMB ni èmi ẹyọ kan mo fowó JAMB ṣe party dáàdi irọ́ ni o mi ṣe o dáàdi bá rí kíní wọn ṣe máa gbọ́ ni. tó bá rí báyìí lónìí. mo fi ṣe party mo ra dòdò fáwọn èèyàn á jẹ dòdò. torí pé ṣe tíátà náà. because mo mọ̀ pé nǹkan tí mo lè ṣe nìyẹn pé nǹkan tí mo máa ṣe nìyẹn. kó lè pé ẹ lákàkì láti kàwé dáadáa tẹ́lẹ̀ máa excel in other fields. yeah true but mo ti mọ̀ pé nǹkan tí mo máa ṣe ni kò sí nǹkan mi tí mo lè ṣe. tí onígbẹ̀yìngbẹ̀yìn kọ́ báwo ṣe àpàlà ṣe tó fi juwọ́lẹ̀ fún yín. kí n gbà táwọn èèyàn ti fi dáàdì mi ṣe ẹ̀yẹ kọ́ ọmọ yìí tẹ ló brilliant kò wá lè pass JAMB kò lè pass JAMB. bí popsi ṣe lọ sí UI nìyẹn àwọn náà mú form diploma wa theatre arts wọ́n kàn mú wa ni wọ́n dẹ̀ gbé gbà lọ ṣe máa ẹ wá rí músẹ́. ṣe wọ́n sí lẹ̀ wọ̀n pé wọ́n sí solidly behind me wọ́n sí ní pé náà kí ó dá kíyàn ṣe nǹkan tó bá fẹ́ ṣe. but ma kẹ́ tó tẹ̀síwájú àwọn ibi tẹ́kẹ́ ti kọ́ rétẹ̀ nǹkan bí ẹ sọ fún màmá ilé abẹ́ sọ fún wọn. wọn mi lè sọ yóò yẹn fún wọn. àwọn náà máa ṣírí yẹn. wọ́n ti mọ̀ wáyé sí everybody ti máa ṣírí náà. báyìí sí àgbà. but ẹ̀gbọ́n mi mọ̀ ẹ̀gbọ́n mi mọ̀. ọkọ àbóbìnrin. obìnrin ẹ̀tọ́ bí mi tẹ̀lé gbogbo knows all 6 of us close in the family
We have 2 boys, 4 girls. We were at that tight. So, Adúpẹ́. Mama do A man B, Tawani C man D. Yeah. The first one will pass. Mo make uni just. The very first jam to Moshi. Pops in me just Gino 1, 2. Me study performing arts. Cause by any just in rain. And behind the clouds and all those programs. A lot of programs. We jade lati just my so money bit mo follow in film school to one just. Wọ́n ṣe dá mi ní wọ́n take gbé mi dé just. Cause okay ati lọ síbẹ̀ ká lọ manage wo be. Be on fe manage go to change course, ko change course what down. Wọ́n ní wá ṣe jam next day. Wọ́n ẹ wá rẹkẹ. Èmi náà ni máa ṣe wọ́n ke máa ṣe kò sí problem. Mo dẹ̀ ṣe. Àwọn náà wá rí. Nígbà tí a wọnú University Ìbàdàn. Báwo ló ṣe rí? Ṣé mo ke èèyàn máa ní dreams kò mọ bó ṣe actualize dreams ẹ̀. Babala iṣẹ́. Babala iṣẹ́. Diploma program UI nígbà yẹn. Ọlọ́run jẹ́ kó ṣe bó ṣe rí nígbà yẹn. Wàláì iṣẹ́ burúkú ni. Iṣẹ́ gidi. 2 years yẹn. Nah. Television nípa theatre. Pé pátápátá technical theatre, acting, performing. Ó lè mú field kankan. So gbogbo pátápátá ló máa ṣe. À ń kúrò theatre gbà mí 1 a.m. 2 a.m. Adé padà dé by 6 a.m. Bẹ́ẹ̀ni tó máa wọ lecture room lọ. Yes. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà PFA uni lọ náà bẹ́ẹ̀. Ìyàlá ọtún lọ́la òye lọ. Àwọn dáàdì mi. Ẹ mọ̀? Of course. Ọ̀rẹ́ mi dáadáa ni. Túndé Ọláoyè UI. Túndé Ọláoyè uni lọ nílé. Túndé Ọláoyè UI now. Àwọn náà dẹ̀ wà nínú field. Ilé náà ń fa director. Wọ́n ga wáyé. Director ni. Túndé Ọláoyè ṣe dáàdì mi UI ni. Túndé Ọláoyè tèmi uni ló lọ. Ìlọrin PFA. Dáàdì mi tó jẹ́ dáàdì mi lẹ́ ń sọ UI ni. Sanwó-ilé young man ni. Òun copycat ló ń wá yẹn. Original ni ẹja wọn sọ lọ. Original ni o sọ ní. Ẹja wọn sọ lọ. So that's programming. Ó gbó mi. But I was so happy. Mi ò rò pé irú happiness tí mo ní period ẹ pé mo ti nírò again. In the sense of kíyàn ní ṣe nǹkan tó yẹ pé òun feel so accomplished. Bó iṣẹ́ yẹn pọ̀ ó lè bá ẹ lára mu. Mo love it. First time tí mo máa kúrò lé nìyẹn. Because wọ́n jẹ́ kúrò ní. Kẹfìrì. Mo fi mọ́mì mi ṣe. Mo fi mọ́mì mi ṣe ìgbà tó ń lọ drop in school mo ti ń rí ẹ̀ka omi sọ. Mo ṣe drop mi báyìí. Mo kọ̀ tán sọ. Mo nígbà tẹ drop wá sí kílẹ̀ ní ká ṣe. Ṣèpẹ́ ní ká má jáde nígbà táwa lé. Ẹ má ṣe lé ẹ má ṣe. Mo lẹ́ẹ̀ni jókòó. Ṣé ẹni gbalé sí Ìbàdàn ni? Ẹ sọ yẹ fún ọ. Kẹ́ máa tẹ̀lé mi. Kí ló wí? Wọ́n ti àti kékeré mi tí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ so wọ́n ti wà used to it. Wọ́n ṣáà máa lọ. Wọ́n kọjú mọ́ wí ẹ. Wọ́n máa bẹ́tà kẹ́ gbalé sí Ìbàdàn kẹ́yìn dáàdì padà kẹ́ wá gbé Ìbàdàn sí sáà ẹ máa rí nǹkan tí mo ṣe lójoojúmọ́. So after all those don't go here imagine you can't go here you can't do this ẹ wá mú wa ẹ gbé wa sí mọ́tò ẹ kọ́rù tí ẹ jump wa ẹ ní okay bye bye. Oh it's could work now. Two different things ni you can't hold and keep yàn sílé kó má jáde kó má ṣe nǹkan kò ní gbọ́n. Ẹ wá kó pẹ̀lẹ́rù ẹ wá lọ drop ẹ síbi kan pé lọ school. Tí àsìkò ilé mi bá tó ẹ máa padà fi ilẹ̀. Kò sẹ́nibọ̀dì ńbẹ̀ tó ń ṣọ́ tó mọ̀ nǹkan tó ń ṣe nǹkan táwọn míì máa ṣe tó bá dé level yẹn wọ́n máa ń go crazy nìyẹn. Báwo lè ṣe á manage ẹ? Mo ti ṣe 3 years nílé tí mi ò lọ bí ọkọ mo ti fi gbọ́n kí tó wọ school. Ṣé mo sọ fún yín pé mo mọ̀ máa pass job mo ti fẹ́ owó ẹ̀kọ́ ṣe party. Ẹ sọ bẹ́ẹ̀. 3 years mo fi lò lé. Nígbà tí a parí diploma bó wà ní tẹ̀síwájú. So wọ́n máa lo cut off point diploma fi ṣe direct entry fún wa immediately. Àwọn set tó wá before set títí wa I think the highest score was 4 point something èmi ní 7.5. So yeah àwa bí márùn ní 7 point something. So èmi ní 7.5 nítorí àwọn márùn yẹn 1 year tó máa fi ń jókòó sílé fún direct entry wọ́n cut it off wọ́n gbà wá immediately. 200 level straight. Wow. Ẹ mọ̀ wí dáadáa lóòótọ́. Mo máa ń try. Nígbà tí wàá parí àti wàá wọnú ẹ̀ tó dohun tí ẹ wá rí tọ́rọ́ kọ́bọ̀ báwo ló ṣe rọrùn ṣá. Àti diploma mo ti rí tọ́rọ́ kọ́bọ̀. Ẹ ti ń gbowó ṣẹ́ ti. Yes àti 16 ni mo ti ń ṣiṣẹ́ mo like cause mo believe pé tíyàn bá máa wà independent ó mì pé ó make owó títí ẹ̀ nìyẹn. So at 16 tí mi ò lọ school tí mi ò lọ university mo ní children's theatre. I had like about 15 children. Ní ìjẹta ẹ̀fà ìjọ mo fẹ́ ka 15 yóò bá ẹ̀yà mi. 15 mẹ́ẹ̀ẹ́dógún. Mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ right.
mo ní like about mẹ́ẹ̀ẹ́dógún so a máa ń ṣe performances fún àwọn parents wọn tí parents wọn bá ṣe party máa rí àṣẹ gbà lọ wọ́n dẹ̀ máa sanwó gidi fún mi gbà yẹn. Yes gbà yẹn mo make 100,000. ìyàwó ni mà. 1990 ẹ bá mi calculate age mi mọ yẹ 1990 sísìn ẹ bá mi calculate age mi. ọdún márùndínlógójì ni 1990 sísìn 35 years. Okay, and I'm 52, so a minus of plus. ṣe ti pé bàrẹ̀ rẹ̀ pé 52 ni. Mo ti pé 52 May. So 17 at 17. I had the children's theatre. I started like nígbà tó jẹ́ 16 mo bẹ̀rẹ̀. So I make máa ṣe performances every December nílé wa. By this third performance popsi mi ní pé kò lè ṣe mọ́ torí pé crowd wa pọ̀. Èrò pọ̀ láti tí ìwọlé ìwé rárá. Èrò pọ̀ lọ rẹ̀. But ìyẹn máa ṣé kò ti júwe fún ọ pé ẹ̀kọ́ tó máa fẹ́ ṣe lélẹ́yìí o. Wọ́n mọ̀ wọ́n kàn ní kò sówó ń bẹ̀ náà ni kò ṣe pé wọ́n understand. Wọ́n ò sọ pé kí n má ṣe get wọ́n kàn ní kí lọ kọ́ nǹkan mi ni so that màá wá ṣe nǹkan tó bá wù mí tó bá yá but màá ní nǹkan tó máa fi lè mí èkó tó bá ti má ti rí pé kò sówó ń bẹ̀ màá ṣàmì pépà nǹkan táwọn sọ nìyẹn ilé kan gbọ́ ni. Àwọn look out fún tomorrow èmi look out fún nǹkan tèmi fẹ́ nǹkan tí mo mọ̀ pé tèmi ni. When you know something is yours. Ṣé mọ̀ pé ọ̀tọ̀ ni à ń ṣe kékeré à ń dọ́gbìn ẹ̀ à ń pò pọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n kọ́ iná ní Ifáfitì ìlú Ìbàdàn nígbà tí wọ́n di ojú ọ̀gbagadè ẹ̀tún pàdé àwọn R&D. Láti Ìbàdàn ni mo ti ń parí wọn láti ìgbà tí mo wọ diploma ni mo ti bẹ̀rẹ̀ sí act. My first award best actress in Nigeria I was in UI. I was a student. Mo ṣe wọ school mo ṣe bẹ̀rẹ̀ sí act. Ìgbà tá à ń ṣe diploma ẹnìkan Basioko Nesanitok ó introduce me sí Lọlá Fanikayode. Right, so Lola Fanikayo fún mi ní iṣẹ́ ní series tó ń ṣe ń gbà yẹn Family Ties series in television mo wà school gbà yẹn mo ṣe kò pẹ́ tí mo wọ UI tí mo bẹ̀rẹ̀ sí ṣe yẹn so mo ṣe yẹn láti ibẹ̀ ni Níyì Fádípẹ̀ ti meet me because ó wà nínú àwọn tó ṣiṣẹ́ lórí Family Ties so ìgbà tí Tádé sọ pé òun fẹ́ ṣe owó blow. ṣé Family Ties ti èké mi dà ń bì. ṣé ilẹ̀ ṣe ni. àwa la ní. pẹ̀lú Lola Fanikayode. àwa la ní Family Ties àwa ni nowhere to be found. ẹ lọ wo Liberty Villa àwa náà la ní gbogbo ẹ. mo wà ń bẹ̀. Wow. mo wà ń bẹ̀. mo play girlfriend àbí ìyàwó man tó wà London nsìn he's a doctor now. Right. iṣẹ́ ńlá lè ṣe ń bẹ̀ lóòótọ́. Yes. So from there ni ní Ifádípẹ̀ it was part of the crew ló wá ìgbà tí Tádé sọ pé òun fẹ́ ṣe owó blow ó sọ fún Tádé ní róò mo pé yìí moment tó máa ṣe wọ́n ṣe pè mí náà nìyẹn mo lọ mo ṣe audition fún Tádé mo gba role ni and from there that was it. I was in UI. bẹ́ẹ̀ ṣe blow nìyẹn. I was in UI. nígbà tí ó wá dípẹ́ tí hit stallion báyìí gbà Bímbọ́ lọ́tún Bímbọ́ lápá àlàáfíà tó ti ń pè káàkiri ẹlẹ́sìn wà ní ọmọléèwé kí n dáàdì sọ. mo kàn ṣe that's the thing ẹ̀yin ọkùnrin any issues. ẹ̀yà ìyá wò. wọ́n wò sọ̀rọ̀ kan but wọ́n wò ó pé but after a while you can see the pride. I know I was okay. Yeah. Oh, yeah. Sure. My daughter. Oh, you know, that's my daughter. Yeah. So I think at the end of the day, we work out for gbogbo. Thank God. Wow. We work out for me. We work out for them. Because anybody to feel warm way, come out we yalunje. So we work out for gbogbo. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin ni ẹ mú theatre bí iṣẹ́ wọnú family. Bẹ́ẹ̀ni. Ta ló dá tẹ̀lé inú àwọn siblings yín? Mo suspect ta ló tẹ̀lé yín? ọmọ àbúrò mi ló máa tẹ̀lé mi. ṣùgbọ́n ọmọ àwọn olùkọ́ tí ẹ bá ń ṣe tíátà. wọ́n send. ọ̀rọ̀ yín. But my brother, my younger brother, the boys are after me. So the second younger one, is an artist. Artist lo, man draw, man show graphics, man show Akínbọ́lá. Ṣẹ́gun tiẹ̀, yín ṣe nǹkan tó jọ, kò ní nǹkan tó jọ art tẹ́lẹ̀. Ibu gbogbo rí tá kan kékeré mi ó kọ́ nítorí àwa kékeré ni mi ò rò kó ní tá gbogbo yẹn sí. Then my elder sister, àwọn yẹn business náà ṣe. Our marriage business and she. The last born wa ló tún wà artistic, she writes. Ọmọ ń kọ ìwé. Hello, Aunty Bimbo. At 52. Yes, sir. Ẹ wà yìí. Kí la ṣírí ibẹ̀? Mo máa mọ ẹ̀jẹ̀ ni. Àbí kí lẹ ní ká sọ? Ẹ̀jẹ̀ wà òkè. Ìwé ẹ̀jẹ̀ òkè. Ẹ̀jẹ̀ tẹ́ ẹ mú. Ẹ fọ́ mi. Èmi mú sóbò lè ní. Wọ́n mú sóbò tútù.
question yìí mo lè payọ̀ and then you have not changed a minute shut up. bí owó yìí kò sẹ́ni tó ti change ẹlọ́wọ́ family ties. ẹlọ́wọ́ màá mú owó yìí ẹlọ́wọ́ mi ò nílé ni ẹlọ́wọ́ tí máa ń pè lè nígbà yẹn ju bẹ́ẹ̀ 33-35 lọ. Wallahi sincerely from my heart. I just wanna say bàbá o ẹ ṣé. adúpẹ́ lọ́wọ́ the Ọlọ́run. beauty even adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Grace ni. We must always say that everything that we have, we must always mention pé grace ni from Grace. God. Àánú Ọlá Ọlọ́run. Olúwa ni. Ọlá Olúwa ni. ọlá Olúwa ni o mo gbà o ṣùgbọ́n máa ń kọ̀kọ́ tẹ́yìn náà ṣiṣẹ́ ẹ̀ ń rest dáadáa ní. Má sọ tó tọ́ fún yẹn ní belief mi ò ṣe nǹkan. Mi ò ń lo tí bá ti lọ sí spa ilé ayé mi wà láì kò tí tó ẹ̀ márùn-ún. Spa. Wà láì and most of it will be now as àgbàlagbà ń sìn. Ní kékeré mi ò lo special cream ní kékeré mi ò lo anything ó dẹ̀ kí lock ni jeans ni látọ̀dọ̀ wà ní bàbá ló ní àbí mọ̀mọ́. mọ́mí ni. ló ní ẹwà tó dáadáa báyìí. Mom see me fine. Wow. Chai. Daddy mi wà okay. Mọ̀mọ́ ń kọ́ báyìí. Dad ó mà le. àdúpẹ́. Daddy mi wà okay but mom see me fine. Wow. Mom see me fine. Mom see me fine. Wọ́n lẹ́wọ́ àbájẹ́. ṣe mọ̀ pé tí a bá wo ṣe tíátà yìí dáadáa kò sí bí Ọlọ́run fún yín ní làákàyè Ọlọ́run fún yín lọ́gbọ́n ó fún yín lẹ́wà ẹ tún ní páálí ẹ fi kún àti wá tayọ àti ní láàrin àwọn kìnìún ẹ̀yà Júdà tó wà nínú iṣẹ́ tíátà ní àwọn tẹ̀jọ́ ṣe àtàwọn mákẹ́tà àti gbogbo ẹ̀ àtàwọn pòdúsà báwo lè ṣe mánéjì àárín yẹn ọgbọ́n lẹ dà. ṣé wọn pé one thing tí kò lè change nílé ayé yìí ni change. change nìkan náà ni ò lè change. bẹ́ẹ̀ni and everyday la learn ẹni tó bá sọ pé òun ò kọ́ nǹkan kan mọ́ ó ti finish. So for me every situation tí bá bára mi ìgbà tí mo kọ́ ṣe Yorùbá film cause owó blow Yorùbá industry kan ló ṣe Àtàdé Ògìdán ló ṣe owó blow but ibẹ̀ ni mo ti meet Fẹ́mi ibẹ̀ mo ti meet Ògògó. Fẹ́mi Adébáyọ̀. bẹ́ẹ̀ni òun ló ṣàbúrò mi Ògògó ló ṣe older Fẹ́mi òun ni do you understand so ibẹ̀ mo ti meet and I've maintained a friendship. pẹ̀lú gbogbo àwọn tẹ́ dárúkọ yìí. yes Ògògó ti ọlá ẹ̀gbọ́n mi ló máa ń pè mí. Fẹ́mi èèyàn mi ni in fact Daddy Fẹ́mi èèyàn mi in fact Sodiq èèyàn mi in fact Tọ́pẹ́ èèyàn mi gbogbo wọn èèyàn mi so I maintain I try mo máa ń try cause mo máa ń try as much as possible to maintain a friendship with everyone. àwọn obìnrin mu tíátà ńkọ́. gbogbo wọn náà ni ọ̀rẹ́ ni but my own personal friends tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ wọn ò sí ní theatre bẹ́ẹ̀. ìta làwọn wà àwọn tó wà ní ọgbà ńkọ́ bẹ́ẹ̀ ṣáà nǹkan ṣiṣẹ́. àwọn ilé ti di family mi báyìí but mostly àwọn tí máa sọ pé mo ń sunkún lórí mo fẹ́ péyàn àwọn èèyàn sí ní theatre ọkọ ẹ̀rọ kan wà ní theatre kẹ́pì ìyàwó ẹ̀ yes those people are they are also my family àwọn tó ti di family mi báyìí àwọn ọ̀rẹ́ tó ti di family tó ti di real family wọn sí theatre mi ìdẹ̀ lọ́rẹ̀ẹ́ tó pọ̀ àwọn ọ̀rẹ́ tí mo ti ní èyí tó youngest friendship tí mo ní will be like maybe 20 years. 20 ẹ̀yin ò ní bí ọ̀rẹ́ 43-44. mo láwọn ọmọ I have a lot of. tẹ̀sí lọ́sọ̀ lọ́wọ́ ni ká àwọn ọmọ mi mo láwọn tàti mo ra 43 years ago. That would be Chioma Eze. èmi náà ní méjì kan. Chioma Eze. Adébáyọ̀ máa we met when we were 9. àti àfihàn Jímọ̀. 9. She was my first best friend. Chioma Eze. She's in America. She lives in New York. First best friend. We met when we entered secondary school. We were both 9 years old. Yes. 9. There was secondary school. I don't know where stop like my do. tí wọ́n fẹ́ wọ́n káàkiri àgbáláyé lẹ́nìí a ní ó máa dùn ó sì ti ń dùn dáadáa báyìí ẹni tí agbóra sí ojú àmóhùnmáwòrán náà ni arábìnrin Bimbo Akintola ọmọ ní Ìbà Olúwẹ̀ nílùú Ìbàdàn ṣé tẹ̀ máa ń lọ́bà dáadáa ṣe máa lọ fi kérésìmesì àbẹ̀ máa lọ fi léyà ń bẹ̀. kò sí ọ̀kan bẹ̀. Èkó lẹ ti ń ṣe gbogbo ẹ̀. pátápátá. abẹ́ ti dọ́bí Èkó tán ni. ọmọ Èkó ni mí. And also, mom see me in Yoruba. Mom see me Edo State ni Sabongida Ura. So I'm bi-ethnic. Ó ti yé mi bẹ́ẹ̀. Yes, I'm bi-ethnic. So ẹ̀jẹ̀ Yorùbá àti ti. Méjì ló wà. Wọ́n sì máa ń fine gan lẹ́dú. Àní ìyá mi fine. Tí máa fi picture mom see me ẹ pè mí ní ugly. Really fine. So bí nǹkan tí mo ń sọ̀rọ̀
wọ́n ní àti wá lọ́gbọ́n dá láàrin torí oríṣiríṣi àwọn sexual harassment kan tó bá ti gbára lẹ̀ àlejò kópa gbogbo eléyìí pẹ̀lú gbogbo tó wọ́n fún ilé bùn ṣé wọ́n ti fi rẹ̀ lọ yìí story ni ṣé ẹ ti ẹ̀ là kọjá. ẹ jẹ́ kí n ṣe tí máa sọ kí lè sin wá ní mò ń sọ mo ṣọ̀pọ̀ ń ṣẹlẹ̀ mi ò lè sọ pé kò ṣẹlẹ̀. bọ̀tẹ̀ yìí ò gbọ́ rí. kò ṣẹlẹ̀ sí mi rí. kí ló ṣẹlẹ̀ burú gan ni àbí. àwọn ìpínlẹ̀ ọba dọ́dọ̀ ẹ̀ o. mi ò burú but kò ever sí by force nínú anything. So it's a different thing bó ṣe present ara ẹ̀ one. Two is a different thing tó bá ń wá wọn kiri fún iṣẹ́. It's a different thing kó lọ bá wọn kó sọ pé ẹ jọ̀ọ́ ẹ fún mi iṣẹ́ kó wá lo opportunity ẹ fi ná títí wọn náà sí ẹ. Kó fi wọlé sí yàn lára. tó bá fẹ́ ò fẹ́. tó bá fẹ́ wá dídé wa kúrò mbẹ́ ni. wọn ò tiẹ̀ bá yín dábẹ́ ẹ̀ rí. At all. In school the same thing mo gbọ́ pọ́n ṣe in school. wọ́n dẹ́gẹ̀ mi wọ́n lè kọ́ máa rí ẹ̀dọ́ blood mi tí wọ́n ti ń wó mi pé eléyìí ò ní wà all right má jẹ́ ká try ẹ̀ but ti industry mi ò sọ pé kò ṣẹlẹ̀ definitely ó ṣẹlẹ̀ especially to those young people òbí wọn ni mo blame. òbí wọn. Yes, because àwọn kan wà tí wọ́n ti kó àwọn ọmọ fún àwọn wá sọ pé wọ́n kó wọn fún eléré ta lè eléré tẹ̀ ń kọ́ ọmọ yín fún kí lẹ́mọ̀ tó ń fọ ọmọ yín ṣe ẹ ṣe máa drop ọmọ yín fún wọn. You can't do that. Irú àwọn people yẹn yẹ kó wà ní prison ni. Yeah. pé mo á mọ̀ mi lọ sọ́dọ̀ wọn ní ìkà ẹ bá mi kọ́ ṣàkọ́ bá mi kọ́ ọmọ mi ẹ ṣe iṣẹ́. bí a ṣe bú ẹ why tó bá le tó yẹ jẹ́ kó lọ sí school kó lọ kọ́ ẹni ẹ jẹ́ kó dé age ẹ pé tó máa ń ṣe nǹkan fún òun náà lè sọ síta pé mọ́mí ẹ̀wù nǹkan tó ń ṣe mọ́mí ẹ̀wù nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ má gbé a lot of these people tó ń gbọ́ ọmọ wọn wá fún àwọn eléré wọ́n ń wá fame nítorí ẹ̀ ń wá fame ẹ wá ti ọmọ yín sí situations tó yẹ kẹ́ tì wọ́n sí. ẹ ló mà ṣáà sì ń rí fíìmù yẹn. mélòó ni wọn ló ń rí mélòó ni wọn ló ń rí mélòó ẹ mọ ọmọ yẹn pé ọmọ náà gbọ́n lọ sí Ìbàdàn wọn lọ shoot ọmọ yẹn lọ fún ọmọ 13 ọmọ 14 ọmọ 15 lọ fún 2 weeks why kó máa pawó wá fẹ̀yìn. bí child labour náà ni. bí child labour ni náà. fífi ọmọ ṣòwò ẹrú. ọ̀rẹ́ sọ pé torí ó máa di star kó máa tẹ̀lé wọn lọ ta ló ń tẹ̀lé àwọn olúwa níbi tó wà ta lè fi ṣọ́. bọ́tọ̀ ẹgbẹ́ tán trust ní kọ́. ẹ lè trust anybody pẹ̀lú ọmọ yẹn stupid sa ma. Yes cause gbogbo àwọn ọmọ tó ń molest or rape kò ń ṣàrà àta ló ń ṣe àwọn tó ń trust náà ṣe. wọ́n mọ̀ wọ́n dáadáa àwọn ọ̀dà àdúgbò. àwọn ará àta ò lè wá bá ọmọ yẹn pariwo síta àwọn tó wà ní trusted environment tẹ create fún ló máa ń take advantage of that environment so tẹ bá ṣe rẹ stupid sa ma. ẹ tún fi sa ẹ tún fi màá náà sí. ẹ̀kọ́ bàdà báwa Yorùbá ṣe máa ń ṣe ni. wọ́n rà bí respect síbẹ̀. our respectful but a máa ń sọ reality. You should never do that, especially pẹ̀lú ọmọ obìnrin. ẹni tó bá wù kó mọ́ ọmọ lọ sí uni Ìlọrin wọn kọ́ tíátà ń bẹ̀. àti dé age kan kó tó wọ university ó ní reason táwọn ọmọ ṣe ń dé age kan kó tó wọ university kọ́gbọ́n díẹ̀ ti wà lórí wọn nínú àwọn kọ́gbọ́n díẹ̀ sátì kọ́kọ́ bá ṣẹlẹ̀ wọ́n lè sọ̀rọ̀ síta tẹ́ bá fi ọmọ 13 ti tèmi ń sìn ẹ ṣáàṣì gbogbo aláàrin àgbúdùgbò oríṣiríṣi tó wọnú news kí ló fẹ́ sọ kí ló fẹ́ ṣe. ẹni ọmọ ọdún 13 wọ́n ti mọ sẹ́yìn ilé kó máa ṣe tíátà. yeah àwọn yẹn ń ṣe bọ̀dọ̀ ń ṣe kó máa tẹ̀lé ọmọ yẹn o ó yàtọ̀ tó bá sọ pé òkè mo fẹ́ kọ́ ọmọ mi ṣe theatre wá ń tẹ̀lé kiri which means pé parental guidance kan wà bẹ́ẹ̀ ẹnì kan wà bẹ́ẹ̀ tó make sure pé wọn ò ṣe ìṣekúṣe sọmọ yẹn ọ̀ fún ọmọ yẹn ọmọ yẹn náà kò bọ́ sínú wrong hands but ẹ kàn mọ ọmọ yẹn fún àwọn yẹn ká àwọn ilé theatre ṣé bàbá yín ni àbí ìyá yìí ṣe cousin tó bá ti jẹ́ cousin yẹn gan tó bá ní evil ní heart ẹ̀ á ṣe ṣe evil you don't do that. àti Bímbọ́ mo mọ̀ pé ẹ máa wà nínú Actors Guild àbí tampan àwọn kan náà tó wà tó ń ọ̀pọ̀ bẹ́ẹ̀ ìwọ lẹ́yìn gbé lọ́ngì sí náà. gbogbo ẹ̀ pátápátá. lẹ́yìn ṣe àwọn tó wá jẹ́ gbẹ́ yín tẹ́jọ́ ń ṣe gbé báyìí ṣé kò sí òté pé kẹ́ tó lè gba ọmọ o iye ọdún báyìí ló gbọdọ̀ jẹ́ kò sí ń bẹ̀ ni. sorry like Nigeria a máa ń rú òfin gan a máa ń rú òfin all the time that's the one solid thing that lè sọ pa Nigerians I like láti máa rú òfin okay like èyí tí wọ́n sọ ń sìn pé ọmọ láti jẹ́ certain age kó tó lọ ṣe jam. bẹ́ẹ̀ni. ó right ó wrong why to ṣe right cause tọ́mọ bá ti gbọ́n tó bá fi sí mo rí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn tó wà ní UI náà nígbà tí mo wọ UI ibi tí wọ́n kọ́ fi mí sí kí n tó bẹ̀rẹ̀ sí máa stay off campus àwa 5 náà wà ń bẹ̀ wọ́n wá ní 2 kí ló ṣe máa ń pè wọ́n yẹn 2 wọ́n ní bá ṣe máa ń pè orúkọ. bóyá bọ́ńkà bóyá 4 no 6 4 no 4 okay 1 2 3 4
our márùn ṣàlàyé yàrá but at the end of the day bí àwọn mẹ́jọ la wà nínú yàrá. ẹ tún bára mọ́ra ọ̀rẹ́. because àwọn yẹn níyàn as long as not so bed because wàhálà mi ìbáyọ̀ ẹ̀ sọ anything but gbogbo àwọn ọmọ yẹn mo rí experiences wọn it was terrible. Even that year it was wọn ò mọ ọkàn wọn ti kúrò lé wọn ti wá kò sí dáàdì kò sí mọ́mì so for the first time àwọn náà take responsibility for action wọn ò mọ ọkàn nǹkan tó wà use ni pé tí dáàdì bá sọ pé báyìí ni tí wọ́n bá sọ pé báyìí ni but àwọn boys tó ń tó san tó máa sọ pé báyìí wọ́n máa believe pé tòótọ́ ni mú wà báyìí wọn ó ní reason tó ṣe ń sọ àwọn ò mọ gbogbo yẹn mo mọ gbogbo yẹn luck tèmi ní ni pé mo ti jókòó sílé fún 3 years in that 3 years mo ti ṣiṣẹ́ ọ̀rẹ́ ẹ̀sìn mi kò bá fọ́ ọmọ because nǹkan tó mọ ló mọ̀ náà bẹ́ẹ̀ni nǹkan tó mọ ló mọ̀ so kí ẹ máa mú ọmọ kọ́ for àwọn ọmọ tó ní special àwọn ọmọ kọ́ wà tán special tó mọ̀ bí gidi kan there should be a special school for those nǹkan tó kí government ṣe nìyẹn because everywhere in the world no ní school fáwọn yẹn tó special pé kí o gifted children yes there must be an academy for the gifted wọ́n láti ní then irú àwọn places yẹn wọ́n máa ṣe arrangements for parents wọn àwọn parents wọn á ṣe arrangement bó ṣe wà wà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn yes. then aláwọn group yẹn ṣe group association ṣé òfin tiẹ̀ wà òfin wà then try. ẹ wọ ọmọdún mẹ́rin fún mi. táwọn ìyẹn mélòó ló fẹ́ máa tẹ̀lé kiri industry wa tóbi gan-an lọ́lọ́pàá ní bóyá ká lọ gba ọlọ́pàá. ní tax force náà. èèlò náà fẹ́ ṣe industry wa Asaba wà Ọ̀yọ́ wà Ìbàdàn wà everywhere la wà báwo mélòó náà fẹ́ máa check mélòó náà fẹ́ máa mọ̀ and ẹ má gbàgbé pé àwọn tó máa ń ṣiṣẹ́ ibi yìí wọ́n wọ́n advertise ra wọn. kọ̀rọ̀ kan náà máa wà. wọ́n wọ́n advertise ra wọn à ń gbọ́ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀. bàbá ṣe ń sọ iná a mọ̀ pé ìyàtọ̀ gbọ́dọ̀ wà. ó láti wà nǹkan táwa máa ń ṣe ni pé àwa tá a wà responsible tá a ti jẹ́ older artist àwa náà bí task force la láti jẹ́. Because part of iṣẹ́ wa ni a lè jókòó síbẹ̀ kó máa bàjẹ́ ká sọ pé kò kàn wá á kàn wá lọ́jọ́ kan. So tá bá ti wà set bẹ́ẹ̀ táwọn náà bá ti rí àwọn ọmọ kékeré àìmí especially ó máa ń bá wọn sọ̀rọ̀ mo máa ń béèrè questions kí lẹ̀ ń ṣe bíbá ta ló mọ iye ẹ̀dá tí n bá ti rí iye ẹ̀ máa ní kó pé iye ẹ̀ lórí fóònù máa ń bú wọn ni máa bú wọn náà ni máa bú wọn pé ẹ̀yin wà bí kan ẹgbẹ́ ọmọ sí ibà ṣe rí pé ọpọlọ yóò straight. Really? Oh, why not? We have to tell people the reality. You don't do that. Mọ̀ bóyá ọmọ ti jẹun mọ̀ bí tó ń sùn sí a ní mọ̀ pé industry arrogant gan arrogant bàjẹ́ tẹ́wọ́ lọ sí Ọ̀yọ́ tó máa ń shoot lọ́yọ̀ tó máa mú crowd scenes wa máa rí àwọn completed building náà máa ń sùn sí ó máa ń confuse me. tí ò ní window kò ní fèrèsé kò ní nǹkan kan. wọ́n sùn síbẹ̀ nítorí wọ́n ṣe extras ó máa ń confuse me gan but mélòó ni ọ̀fẹ́ ṣe mélòó ni ọ̀fẹ́ sort out. You can't irú situation yẹn there's only so much you can do and then bó ṣe rí nsìn tẹ́ pé à ń ṣe gbogbo ilé pẹ̀lú Netflix à ń ṣe ilé pẹ̀lú ilé à ń ṣe ilé pẹ̀lú situation yẹn máa tún worse sí. bẹ́ẹ̀ni torí ìròyìn tún pọ̀ sí i. Apart from àwọn tó ń jẹ́ no names tó ń jẹ́ stars tó ń make owó the treatment fún àwọn ìyókù is still not good. àwọn producers kan máa fi yeah I'll give it to them wọ́n try. wọ́n gbìyànjú. àwọn kan bí èṣù ló ń gbénu wọn. Yeah, because wọn ò care the bottom line is kí mi make owó mi kí n ṣe fíìmù tán kí n make owó mi bóyá ẹ kó àwọn èèyàn lọ síbi kan tẹ́ pé ẹ ń fún wọn lówó oúnjẹ kò síbi tó máa ti rí oúnjẹ starvation nìyẹn. welfare gbọ́dọ̀ wà. kò síbi tó tẹ́ bá fihàn ní 500 pé ẹ lọ jẹun 500 don't make sense but ẹ fún 500 kan lọ jẹun ibo náà ti fẹ́ ra oúnjẹ náà ẹ wà nínú forest ẹ jẹ́ má bínú ṣé forest náà máa sọ ìwé kan máa ń dáná wá àwọn kan ti ṣe apá màlúù apá gbogbo ẹ̀. àwọn aláṣẹ wọn dáná sí gbogbo àwọn sets kan máa ń ṣe àwọn producers kan máa ń ṣe especially in English àwọn producers kan máa ń ṣe wọn ò fi irú nǹkan yẹn ṣeré but àwọn ọmọ kan tó sharp sí nǹkan tó máa ń ṣe ni wọ́n máa ń tẹ̀lé location kiri àwọn tó ń ṣe Indomie àwọn tó ń ṣe lé tó ń ṣe yẹn wọ́n máa ń pọ̀ so luckily but àwọn ibòmíì wà tẹ̀sí máa lọ bí irú àwọn estate kan tó jìn wọlé tẹ́ pé kí ọ̀ tó oúnjẹ wọ́n máa hard so a lot. ló ń ṣẹlẹ̀ tí abẹ́lẹ́ká tó wò dáadáa àdúgbò bí wọ́n ṣe rí nínú English version náà ni wọ́n rí ní ọ̀dọ̀ àwọn tó ní Yorùbá náà. bẹ́ẹ̀ni. méjèèjì yìí bó lè ṣe ń ṣe tí ẹ fi ń gbì sí ọ̀tún
gbèsòsì. wọ́n láti dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà ní Yorùbá industry because wọ́n wà very patient pẹ̀lú mi ṣé wọn kí Yorùbá ìjìnlẹ̀ mi mọ̀ sọ mi ní parọ́ so gbogbo àwọn tó wá pè mí and àwọn tó mo fi pa àwọn tó love me ló fi pé you can do this come and I'm grateful for it because ó help Yorùbá mi gidi gan 1 2 acting Yorùbá because a lot of them won't act in their first language ó wà real ó wà believable ó wà genuine as opposed to tẹ́ni ẹ bá ń lọ sí English tó ń try láti act English nítorí English òun ṣe first language ẹ. bẹ́ẹ̀ni. so ẹ rí i pé táwọn Yorùbá yẹn ó máa ń real ó máa ń genuine kò ṣe pé mo sọ pé kò tí English náà ò rí bẹ́ẹ̀ o. ṣùgbọ́n Yorùbá torí pé èdè abínibí wa ni. tẹ bá wọ set Yorùbá tí 30 people wá bá wà ń bẹ́ẹ̀ the possibility gbogbo 30 wọn ló mọ̀ act ó high as opposed to English ẹ kó lè jẹ́ pé 10 ló mọ̀ act. Check it. Kò ṣe pé wọn mọ̀ act in English àwọn English náà wọ́n ń ṣiṣẹ́ wọn dáadáa. ṣùgbọ́n èdè àtọ̀hún ìwà ni. so ademo pé Nigeria tá bá sọ but a lot of us first language wa kò ń ṣe English tèmi English ni but for a lot of us first language wa kò ṣe English yes so a language tí wọn bá fi bẹ̀rẹ̀ ni wọn wà most comfortable in. so like èmi sì ti máa ṣe Yorùbá máa kọ́ jókòó máa kọ́ ronú language ẹ̀ kókè máa gbé lọ sí English máa ṣẹ̀ṣẹ̀ gbé padà sí Yorùbá ṣe get àwọn èèyàn mi ò rò láti ṣe bẹ́ẹ̀ but that's what I do so ma make it easy for me ọ̀dọ́ wa ni pé ẹ fún mi ní line kan sìn. ẹ sọ pé ẹ fún mi lówó tẹ bá kú mi. ìyẹn line easy mo lè san yẹn dáadáa ìjìnlẹ̀. bẹ́ẹ̀ dára tó ṣe. ẹ fún alówó kan ìlówó. ok bí a bá fẹ́ kì í ṣèmùlẹ̀ wọ́n ní kì í jẹ́ kí ewé kó jẹ́ o. bí a bá fẹ́ kì í ṣèmùlẹ̀. wọ́n ní kì í jẹ́ kí ewé kó jẹ́ ṣùgbọ́n tá a bá nínú. ẹ ó ti tó sà àkílẹ̀ mo lè wá fún tá bá fi èké ṣe kí ni. ìmùlẹ̀. so tí bá fẹ́ máa gbé tá bá fi èké if we use máa sọ pé èké kí ni èké ń sìn. èké is hanky panky they are not being straight. malice. not malice. so èké ká sọ pé hanky panky. hanky panky you are not straight. I'll transliterate if you use eke, and I say eke sounds like eke, and I say cheek. If you use cheek, but I know that is eke, I'm going to to ṣe ìmùlẹ̀. To hold the ground. I transliterate to hold the ground. Ṣe ìmùlẹ̀. You see, kí ewé kó jẹ́. It will not allow leaves. Not even leaves. It will not bring success. Mo translation. The transliteration is okay. Yeah, mo ṣe bá ṣe ni màá pẹ́ ṣe ẹgbẹ́ pass English. It makes it easy. That's how I learn my lines. Mo ti kọ́ yín níṣẹ́ sẹ́yìn. Thank you. You are welcome. Thank you. Àwọn táwọn mú lọ sórí sẹ́ẹ̀tì àwọn ní Yorùbá kì í sú wọn ni. Àwọn olólùfẹ́ mi kò lè ever sú wọn láyé yìí kò ní sú wọn because after that ma deliver. Nǹkan tó wà most important ni I feel ni acting pé ká deliver but they've been very patient with me àwọn bíi àwọn ìní one of Africa Bayo àti. Bayo ń bẹ̀. Mi sọ́ni mi yàn ní kí n máa. Ṣé Bayo Tijani kọ́? Tijani náà òun àti. Òun àtàwọn Fẹ́mi Adébáyọ̀ àwọn mú ìwájú wa ní. wọ́n ṣe Bayo àti kíní ló máa ṣiṣẹ́ tẹ́lẹ̀. Àfíìs ẹ̀yìn ọlá káwọn mọ̀ ní ilé eré. More patient. Tó máa ti rí role kan wá ní àti Bímbọ́ ló máa ṣe kíní àti Bímbọ́ ló máa ṣe. Ìgbà míì wọ́n ní sọ fún mi irú role tí mo bá ṣe kọ́sítọ́mọ̀ pé mo lè sá lọ. Ìbéèrè tó fún mi tí mo ṣe lógún yẹn tí mo ń jant káná sọ fún mi pé kò tí mo mọ̀ kí mi lè dáhùn. Ẹ wá rí ṣe. Àwọn ìní one of Africa wọ́n sọ. Báyọ̀ ṣáǹtì gbà ẹ̀ṣá ń bí ká gbọ́. Ọmọ mi ìrántí ó ti kò yẹ ti kọjá. Ẹ má bínú a ti ṣèyẹn kọjá. Retain yẹn sí ni mẹ́mọ́ yìí lónìí. Èyí tí àwọn lines tí mo retain are from secondary school and university. Ours is the wedlock of the gods. Together we shall forever be lightning and thunder, inseparable. Bọ́n ṣe sọ́nà nìyẹn. Wedlock of the gods, the title play yẹn. Wọn ò kọ́ Yorùbá ẹ má bínú. Lẹ́ẹ̀kan tí à ń sọ̀rọ̀ ẹ ní àwọn tí ẹ mú ní ọ̀rẹ́ mi nú. Ọ̀rẹ́ mi nú àwọn tó tẹjọ súnmọ́ dáadáa pé ìtaná wà. Ṣùgbọ́n àti ẹni láwọn tẹjọ wà nínú industry náà. Ṣùgbọ́n kò dàbí kò bẹ́ẹ̀. Ṣùgbọ́n a rí obìnrin kan Iyabo Ojo. Ọmọ mi I love her to bits. Ọmọ mi ni. That Iyabo, I can never. Me and my mom describe position to any heart me. Boldness, no jẹ́ kí n love. Iyabo wá sí ilé daddy àti mommy mi. Lọ́pọ̀ ẹbí. So pé òun fẹ́ act. Èyí ló kọ́ wá bá. Bẹ́ẹ̀ni.
kò wá bá yín bàbá àti àwọn olóko lọ bá ní. no ó wá sílé wa ó wá lẹ́jọ́ yẹn ìjọ tó wá ó sọ pé òun wá mi àbúrò mi níta ló wá ó ní àwọn olóko wá yọjú mo rí very pretty little girl mo ní kí lili ta ló mọ yẹn wá mo ní what do you want what I want to act mo ní can you act. How many years back please. Oh my goodness gracious mi ti rántí years o. ó ti pẹ́ gan a long time ago. Oh wow, she was 19. Nígbà yẹn lọ́hùn. Iyabo was 19 when she came to my house. Ṣé wàá gbà tọwọ́ tẹsẹ̀ abẹ́ nílọ? Tọwọ́ tẹsẹ̀. Even then, even from way back then, báwo mo ṣe máa describe it, I go on feelings. Tí spirit mi bá gbà yẹn, ó ti tán. Ṣé spirit mi ṣé ó gbà mí lónìí? Ó gbà Iyabo mi mọ̀ nípa tí yín. Gbà yẹn. Mo rí pé ẹ̀ ń bá mi sọ̀rọ̀ inú mi sì ń dùn. But ó gba Iyabo tọwọ́ tẹsẹ̀. Yes. Because I was charmed. Mo like the fact that ó ṣe extra. Kò dúró pé òun ríyàn lójú ọ̀nà kó sọ pé I want to act, I want to be a star. Ó wá mi wá, ó ṣe that extra step. Ṣé àdúgbò ẹ̀ ló ń gbé ni? Ó ń ṣiṣẹ́. Ó ń gbà in between. Ó ń ṣiṣẹ́ ní Ọ̀pẹ́bí road. So ẹnìkan ló wá sọ pé àwọn ọmọ ibi tí mo gbé bó ṣe wá nìyẹn. Ó dẹ̀ wá boldness, I will never forget it. Láti lè Iyabo ti láyà àbí kìnìún. Òun dẹ̀ ló ń pè ẹ́ títí dọ̀la. Títí dọ̀la. Báwa ni àjọṣepọ̀ yín lè ní? Till I die, that's my baby. Yes. I'm very proud of her. Nígbà tó darapọ̀ mọ́ nígbà tí ń bá gbé báàgì ni àbẹ́ ní school kan ti school of theatre tẹ́tí. Mi ò ever ní school mo introduce her to a lot of people in the English industry pé ọmọ yẹn act o ẹ bá mi fún níṣẹ́. Mo introduce her sí Kepi and Kepi náà daddy nìyẹn. Kepi ẹ̀pẹ́ young gbàsí yan daddy ni. Ẹni tó bá wá máa kí n tún sí Chris but he's a daddy kò mọ bó ṣe kò ní hard heart so mo sọ pé ọmọ ìfẹ́ act o òun náà ti mọ wọ́n mú as ọmọ ní immediately. Ẹ wá ń kọ́ ẹ̀ tún fi hàn àwọn èèyàn pé ilé ó lè ṣe báyìí ó lè ṣe báyìí. Yes but Iyabo wá ṣẹ́ mi but mo lọ get lead role fún mi ìdẹ́ ń bẹ̀yàn fún ṣẹ́ mi ò ṣe rí mo ṣe fún Iyabo. Ó jẹ́ bá mi fi sí ẹjọ́ ó lè ṣe. Ó ti lóyún. Iyabo ṣe mọ̀ yín. Ó ti lóyún Priscilla àyàbí. Àdúpẹ́. Can you imagine? But we got over it. Mo bá jà díẹ̀, but we got over it. Because in Bayen, education was so important as far as I was concerned. It was key. Pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan lé ayé, ó láti ní education, ó láti kàwé. Ó láti kàwé sáà tó bá dúró tó bá ń sọ̀rọ̀ wá máa sọ̀rọ̀. Pẹ̀lú authority. Yeah. Àti làákàyè tó pé. Yeah. Wà lè back it up pẹ̀lú theory and practical. You know what I mean? Yeah. Ó yé mi dáadáa. So ó dùn mí gan gbà yẹn, but kò affect. I told you, ọmọ yẹn ó bold. She continued. She continued, and I'm so grateful to God that she did. I'm so grateful. Pé kò jẹ́ kí anything stop her. And gbogbo alátìrí táwọn èèyàn bá sọ̀rọ̀ lọ tó bá sọ̀rọ̀ bọ̀ excellent mother. Náà ń pè é. Èmi ń sọ excellent mother ni. She's been ẹ wọ́n ọmọ ẹ̀ náà. Ẹ wọ́n bó ṣe rí ọmọ ẹ̀. Àwọn ọmọ ẹ̀ méjèèjì. And gbogbo àmọ́ Priscilla because she's doing something in the limelight. Ó ti kó là mo fẹ́ ká ẹyin ò sí ní gbọ́dọ̀ lọ́wọ́ ṣé gbọ́dọ̀ ìlú yẹn ṣe kéyìí àlẹ́ gbọ́dọ̀ bẹ̀. Tanzania mo ń ṣiṣẹ́ iṣẹ́ ni mo ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ìwà ń bẹ̀ pẹ̀lú in ara. spirit mo wà ń bẹ̀ báyìí èmi gómìn sí náà ṣe mọ̀ kí Tanzania mo wà báyìí. Mambo ẹni pọ̀ àtù bó ṣe ń kíyàn bẹ́ẹ̀ ni. Ẹ sọ padà. Mambo pọ̀ àtù. Ó ti tán àti ṣe àwọn náà wà ní Tanzania. Àti bọ̀. àti dé. Yàtọ̀ sí Iyabo Ojo tó wá súnmọ́ láàárín òṣèlú àwọn mi pọ̀ o. Mo lọ́mọ tó pọ̀ o. Ìjọba dárúkọ ni. Former McDermott is my daughter. Dayo Amusa. Tóyìn Ayémakù. Abraham. Yes, Abraham. Wọ́n pọ̀ Zara. Dofia Ejo. Ọmọ ti pọ̀ jù. Mo lọ́mọ tó ń chant. Ṣé òun náà ask? Mo pọ̀ bàjẹ́. Àwọn tí gbogbo ní in common. Talent. Àwọn good old days yẹn tẹ bá rántí ẹsẹ báwo ló máa ń fi lára yín tíátà àgbà yẹn gbàtẹ bẹ̀rẹ̀ àtúntò tó ṣẹlẹ̀ báyìí lẹni. Ṣé wọn kí n gbà yẹn tá a bẹ̀rẹ̀ kò sówó kò sí nǹkan love àti passion ló wà ń bẹ gbogbo ẹni tẹ bá meet ń gbà yẹn passion ló move wọn passion so ẹ máa jókòó ẹ máa gbọ́ àwọn ẹ̀yẹ́ kí n sọ kó tó ṣẹlẹ̀ sí mi recently lẹ́kì gist yín mo fẹ́ gbọ́. mo meet Papa Lolo. Papa Lolo ìkẹta àwọn Jacob àti adéròpọkọ. Bẹ́ẹ̀ni. Bàbá ti dàgbà. Kò hàn. It's good now. Àní kò hàn.
set ni mo ti meet wọn ẹ lè mọ̀ pọ́n ti kọjá 80 because obviously wọ́n ti kọjá 80 but like Thomas of people 60 something the man is up yes bẹ́ẹ̀ni mo kọ́ ní fún wọn. ẹ kọ́ ní fún wọn orin tí wọ́n kọ nígbà náà ẹ fẹ́ kọ́ fún mi náà. bicycle lọ́wọ́ àgùn tá à ń kí ẹ tó gbọ́ ọmọ ènìyàn ló ń gun rélùwé à ń kí ó juwọ́. àyà mi pé ń jẹ́ mi fún mi kí n sì máa jẹ́ mi lọ mo kọ́ fún wọn. I was so excited àwọn stars táwa wọ̀ kékeré ní television. tẹ fi dàgbà ń gbà yẹn. mo wá meet wọn face to face. lórí set kan náà. lórí set Fẹ́mi Adébáyọ̀ recently lẹ́pẹ́ wọ́n dẹ̀ kí mo ti achieve. So that was the spirit then, that spirit of absolute love. Gbogbo àwọn tá a meeting gbà yẹn tó ń ṣiṣẹ́ yìí ẹ̀rí passion yẹn wọ́n ní sọ fún yín. Àwọn tí wọ́n máa ṣiṣẹ́ títí dòru láàárọ̀ ọjọ́ kejì wọ́n ti débẹ̀. So it was experience mi àti wọn kọ́ bẹ̀rẹ̀ was it's like joining a family. I joined the family of theatre artists. Yẹn ní wà nínú mọ̀lẹ́bí inú ẹbí kan náà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni kò sí set tẹ máa lọ wọ́n máa gbà yín tọwọ́ tẹsẹ̀ ni ẹ̀rín ni lẹ́ni ńkọ́ títí dọ̀là lẹ́ni ńkọ́ báyìí. ẹ mọ̀ ká ti ṣe so kò ṣe pé jọ́yìn yẹn ti lọ ọkọ jọ́yìn ò lè ever lọ but nísìnyí reality of life náà wà ń bẹ̀ ẹ mọ̀ pé tí àwọn ọkọ bá ń ṣe Nàìjíríà ń ṣe gbogbo wa nìyẹn Nàìjíríà dẹ̀ sick by gbọ́dọ̀ sick bẹ́ẹ̀ni tápò bá sick so bó ṣe rí nsìn there's still sherry love yẹn ò lè kú tán ní industry wa cause ìfẹ́ ní industry wa that's one thing love ní industry wa gbogbo àwọn tó ṣiṣẹ́ yìí love yẹn ṣì wà bẹ́ẹ̀ àwọn kan wá tẹ́ pọ́nkàn fẹ́ di star but àwọn tó ní love yẹn náà pọ̀ jù so yín ò lè kúrò but you know ká jẹun káwọn èèyàn lè san bills wọn káwọn èèyàn lè ra ká káwọn èèyàn lè tọ́jú ra wọn kó má dọ̀la kán dójú tẹlifíṣàn pé ẹjọ́ ẹ gbà mí mo ní diabetes ẹjọ́ ẹ gbà mí kìíní ìbàjẹ́ ẹjọ́ ẹ gbà mí ebi ń pa mí gbogbo yẹn láàfin. tẹ bá rí ẹ bó ṣe wọn lọkùnrin náà báwo ṣe máa ń finu ara. mo máa ń realize. veterans tó wà ń tọrọ bára television. ó lè ṣẹlẹ̀ sí anybody. kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. nǹkan tí mo máa every time tí bá rí kíní máa rò pé kò sẹ́ni tí kíní ò lè ṣẹlẹ̀ sí. ẹ káàró báyìí kọ́lọ̀ má jẹ́ àrí. Allahumma àmín. kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí actor kan sí. amóye tá a end àmọ́ owó tá a make àmọ́ ìta ń gbà fún endorsement àbí tí ẹ̀kọ́ bá ṣẹlẹ̀ ó mi pé iṣẹ́ stop ni àbí so owó stop ni which is pé owó tó wà nílé lọ́mọ abẹ́sẹ̀ máa ná èèlò ló wà nílé èèlò ló wà nílé bá ṣe ń make lànà hand to mouth ni à ń fi kan rọ́ọ̀kan bí kan so tí ẹ bá ṣẹlẹ̀ báyìí tí kò dẹ̀ sí ètò wọlé yẹn tá a fi dí the next one kí ló máa ṣẹlẹ̀ á bẹ̀bẹ̀ last ni àfi tí wọn bá lówó níbi tó yẹ pé family lówó àbí tó ní business míì tó ń ṣe business tá à ń ṣe yìí but tó bá yẹ pé lẹ́yìn nìkan ló gbójúlé last wà bẹ̀bẹ̀ ni kò sẹ́ni tí kò lè ṣe kọ́lọ̀ má jẹ́ àárín ni. Allahumma àmín Allahumma àmín. ẹgbẹ́ yín wá ń kọ́ ǹjẹ́ ètò tiẹ̀ wà ìlànà kan tiẹ̀ wá pé lọ́tọ́rí ọjọ́ alẹ́ o ẹja ṣe nǹkan báyìí fẹ́ ni àbá lè ṣe nǹkan báyìí fẹ́ ni yìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. wọ́n ti try àwọn èèyàn máa ń dáwọ́ kó ṣe pé wọ́n dáwọ́ nínú ẹgbẹ́ gan-an nínú gbogbo àwọn kò ṣe minus every actor tábàárí a máa ń dáwọ́ but nǹkan tẹ́ láti rántí ni pé èèlò ìwọ tó ń dáwọ́ èèlò ló ní. èèlò gan ló ní lọ́wọ́ ìjọ ní ìwọ gan tó. eye torí ló máa determine eye tó lè dá so kó ṣe pé wọn ò kì í hàn para wọn ó lè jẹ́ pé help dáhùn fún òtó cause ta ló ní bùkátà gbogbo alá ní bùkátà náà àwọn tó ń sanwó ilé àwọn tó ń sanwó school àwọn gbogbo ọ̀nà gbogbo wa pátápátá la ní bùkátà so nínú bùkátà tó ń wò pé ok ṣé mo ti fún ìyá kínní lówó àbí ṣé mo ti fún àwọn ọmọ mo sanwó àwọn ọmọ school àbí kí ni ibi iṣẹ́ àti kó ra oúnjẹ sílé kọ́ ní ìṣẹ̀lẹ̀ sí ọ̀kan sí wa máa rò pé ẹ báwo la ṣe fẹ́ ṣe òkè mo lè ṣe 50 ò ràn ọkọ nínú. kankan ẹ̀ tó ń wá 15 million exactly olówó 10 million. ìṣòrí 50 high side tún ní àwọn míì ó lè má ju 10 or 5 tán lè ṣe àwọn míì ó lè má ju 2000 lọ. péré. má dẹ̀ ṣe but kò débi ọkàn. débi kankan. so but guild náà ti try fún wa wọ́n ti ṣe insurance but ṣé the problem pẹ̀lú insurance ni pé àwọn okùn òṣì lè sanwó insurance yẹn. déédéé téèyàn bá lè san déédéé. kò lè rí ọkọ gbà. insurance wà fún wa ń sìn wọ́n ti ṣe yẹn àti ṣe yẹn guild ti ṣe yẹn wọ́n ti ṣe kọjá
mi ò lè sọ pé guild ṣe nǹkan pàtó mọ̀ kéèyàn wà nílẹ̀ insurance wà nílẹ̀ but nǹkan tẹ́mi máa advise àwọn ẹni pé time ti tó káwa náà máa wò pé bó tẹ̀ jẹ́ 5 kọ́bọ̀ ni mo fi sí insurance ká máa ṣe wọ́n lè má débi kan but at least lọ́jọ́ iwájú wọn padà wúlò kọ́ wà to start with ẹ má yẹ kí n pa á fún yín nínú gbogbo àwọn actors tẹ́ ẹ rí bá ṣe wà yìí except for a certain fit ẹ̀kọ́ ní business mi tó ń ṣe Ìyábọ̀ ní business. ẹ̀yin kọ́ mà. èmi ní business èmi máa ń ṣiṣẹ́ mi mo ní nǹkan tí mo máa ń ṣe once in a while but mo fẹ́ kó permanent nsìn. pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run sì kún yín Jésù á kún yín. àmín so àwọn èèyàn tó ní except àwọn tó ní business yẹn àwọn tó ní business yẹn time ti tó káà náà rò ká lọ wá business kan fi kún ọ̀nà kan ò wọ́jà. ọ̀nà kan ò wọ́jà. wọ́n tiẹ̀ sọ pé tíátà ti dòwó báyìí Netflix ti dé Mnet náà ti wà ń bẹ̀ owó rẹpẹtẹ mílíọ̀nù lókù tí àti Bimbo ń gbà báyìí. ṣé wòye fún yín ni àbí wọ́n ní mílíọ̀nù rẹ̀ ń gbà báyìí. sá. tẹ́ bá lọ sí Netflix gbogbo ẹ̀ tó ń gbówó rẹpẹtẹ. ẹja mò ń ọgọ ẹgbẹ́ mi mọ́. kò rí bẹ́ẹ̀ ni. àṣírí Netflix àwọn òṣèré original mọ́. ṣé original ti lọ ṣùgbọ́n original ló ń sọ mílíọ̀nù. èmi náà dé. ṣebí YouTube ti padà síbẹ̀ sí. èlò lówó YouTube bí 500 bí 600 bí 700 bí 1 million ní YouTube right so ó máa dá náà ó máa dá problem industry wa ni pé ni problem Nigeria. a lè dídílé ní ká sọ pé kí gbogbo wa má tààmù fún èlé tàbí ká má ṣe mọ́ pẹ̀lú èlé tàbá sọ àwọn tẹ́bí ń pa lọ ṣe kò dẹ̀ ń ṣe fault wọn. tẹ́bí bá ti ṣiṣẹ́ fún 2 years kẹ́nìkan wá pè mí ẹ̀rọ ní ká ṣe strike ẹnìkan wá pè mí pé wá ṣiṣẹ́ ṣé màá dá yín lóhùn. mi ní dáhùn èmi mo mọ̀ pé you can't blame lè blame èèyàn tó wọ́n owó tó máa fi jẹun tó lọ́mọ lé tó ní bùkátà kò ń ṣe fault àwọn náà ṣẹ́gẹ̀t àwọn kan wà tó ń tiẹ̀ kí ẹ̀ tẹ́ pé bó ṣe wọ́n náà ṣe ń ṣe but àwọn kan wà tẹ́ pé táwa ní ká má ṣe kí gbogbo má tà fẹ́lẹ̀ tàbí ká má tà fún yẹn tàbí ká má ṣe bọ́ ọ̀tẹ̀ tó bá increase owó wa òbí tó bá ṣe nǹkan tá a fẹ́ àwọn tó bá lọ lẹ́yìn lọ ṣe pọ̀. máa ṣe látara condition kan tàbí míì. or just plain stupidity. àbí àìmọ̀kànmọ̀kàn àbí ìwà òpònú àbí ọ̀dẹ̀ àbí báwo. fáwọn mi. mo ṣàfẹ́ bá yín. àwọn idiot ṣàyẹ̀ráyé. ẹja tabaníkà wò dáadáa fíìmù rẹ̀ ti ṣe tó jẹ́ ti produced by me. Ooh, good. I have the series Circle of Three, tí mo produced a long time ago. Then Money Thief, like 3 other films what they produced. Then Money One Big Man, tí mo ti tọ́jú sínú àpò mi báyìí. Kò tí ì sí Yorùbá ń bẹ̀. Ẹ̀dẹ̀ sọ kí ni ẹ sọ. Èyí tí mo máa ṣe next Yorùbá wà bẹ́ẹ̀. Ṣé ẹ pè mí? Èmi náà act o. Àwọn tó act kan mo fẹ́ bẹ́ẹ̀. Mo wà ń bẹ̀ o, ẹ lọ wò ó. Fíìmù tó fẹ́ ṣe àwọn tẹ́ pé oh my goodness, àwọn Ibrahim Chatta. Èmi náà lè chant ṣe chant fún gẹ́gẹ́. Fẹ́mi Jacobs. Èmi náà lè ṣe rí. Gabriel Afọláyan. Ọlárótìmí mi. Àwọn actors of life. Ìlànà ìbáyìí kọ́ ẹ̀ ní pé. Of course. Ẹ pè mí náà ẹ dákun. Bóyá ẹ ṣe waka pass. Ẹ máa ṣe. Àwọn ti tán. Kọ́mọ kébì náà lè ṣe. Ẹgbẹ́ àwọn waka pass mi máa mọ̀ art gan-an. Mo ń try ẹ wá ṣọ̀díṣọ̀n a máa wò. Ẹ pè mí máa wá. Abayín rò. Pẹ̀lú ògo Ọlọ́run. Láti lè ṣe wa níbi ọ̀gá akọ́kọ́tá. Ṣé wo ni? Pẹ̀lú egi kó ló lọ yìí náà. Arábìnrin Yọ̀sọ́lá. Àyà àṣekúrú káfí ilé ìkàdé àti ẹsẹ̀ tẹ bá wa lé bí o. Ẹyin báyìí. Fúdi lóde àdá wọ́tá lóde. And our road did not give them whatever the NEPA people we no get light. And you know, sorry, you're wọlé. Ṣé nǹkan náà ni? Àbọ̀ theatre ni mi. But ẹni bẹ́ẹ̀ kẹ́tẹ́ ẹ̀fẹ́ wọ studio kẹ́tẹ́ kọ́ ní àbíkẹ́ gbóni jáde. Theatre ni mi. Gbogbo ẹ̀ là ń jó à ń kọrin à ń act. That's a theatre experience. It's all encompassing. Mo sọ ìwọ ńlá. So you are now gains and pains so far. Gains, satisfaction, job satisfaction. Mo ti tẹ́ ìfẹ́ so mo ń ṣe nǹkan tó yẹ pé òun ni mo fẹ́ ṣe pẹ̀lú life mi. Mo wà níbi tó yẹ pé ibi tí mo fẹ́ wà ni. So iṣẹ́ kò wà hard, kò le, kò ṣe báwọn tó máa lọ sí 9 to 5 tẹ́ pé tó máa di office máa rò pé kí mo tún wá ṣe bí. Alágbó máa ti gbé báàgì. Joy wà bẹ́ẹ̀ but tá bá sọ in terms of remuneration in terms of owó ó báàgì jù fún mi but it could be so much better. Ó máa better. Mi ìṣolówó. Pẹ̀lú ògùn ẹ̀ lò pẹ̀lú ògùn Ọlọ́run. But mo manage. Ẹ ṣàmì. Àmì ṣàdúrà fún yín. ìyẹn ti lọ. Mo ń gbára tẹ́rì director wa prophet ni wọ́n ń gbára ṣàdúrà fún yín. Amen.
mi lórúkọ Jésù hallelujah. So kì í ṣe èrè sùn yín rí pé kò lè bá sùn mí lágbára Ọlọ́run ẹ máa ṣekú ni tí má ti wá retire máa wá bẹ̀rẹ̀ school fáwọn ọmọdé máa kọ́ wọn ní acting. but màmá máa wà ń bẹ̀ o. mi ìfẹ́ bọ́ àwọn ọmọdé. èmi rò pé ní òbí gbọ́dọ̀ wà ń bẹ̀ ni wọn kò ní jùlẹ̀ fún yín wọn máa lọ lé wọn máa bọ̀. àwọn ọmọ wọn ní jù wọn no school mi ò ṣe school tó máa kó wọn wá tó máa fa wọn. mọ́mọ́ ẹ lọ ní. bí normal school ni wọ́n wá wọn lọ. tíátà wa kọ́ ń bẹ̀. ta tún ní security àní kámẹ́rà ní gbogbo ẹ̀ àgbọ̀dọ̀ rí lábúrú. how soon. mo ní retirement plan ni. ẹ ti lè bẹ̀rẹ̀ yẹn báyìí sí àbí. 52 ṣe ó retirement age ní Nàìjíríà ní ẹ. àwọn èèyàn máa ń sọ kinní kan ẹ sì ní inú gbogbo ìfọ̀rọ̀ kan tẹ ṣe ẹni ó máa ń kà yẹn láyà kì í fẹ́ dùn mọ́ ẹni kọ́mọ bí ká ọkọ ń kọ́ ọmọ ń kọ́ bóòlù ti máa ń lára yín tó bá sọ̀rọ̀ ọkọ tó sọ̀rọ̀ ọmọ. èmi personally àwọn orúkọ mẹ́yàn kí affect me because irú èèyàn tí mo jẹ́ and èmi mo ń live life mi ìwọ kọ́ ló ń bá mi live ẹ̀ èmi mo mọ bí tó ti ń dùn mí bàtà ìwọ kọ́ ló bá mi wọ bàtà but ó máa ń bí mi nítorí àwọn kan tó wà sensitive àwọn obìnrin míì wà tó fẹ́ fẹ́ ọkọ tó ń lọ́kọ fẹ́ wàá máa fi ọkọ yọ̀ wọ́n kó dànà ẹ máa sọ kéèyàn eléyìí tí màá yẹ it's not right mọ story wọn mọ nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn ok tèmi ń sìn ẹni tí mo fẹ́ ti kú kí wàá the big deal ṣé mo ní láti wá sọ fún yẹn ni why do I have to tell you to justify my life to you tẹ́yìn bá jẹ́yàn gidi tẹ́yìn support ṣé kò yẹ ká máa wọ pé kò dẹ̀ tí ì máa rí o ká máa fàdúrà rọ̀ lọ́wọ́ ṣé bó ṣe jẹ́ ká ṣe kọ́ nìyẹn but ẹ tẹ́ pé right left and center ẹ fi gún wọn help wọn make case wọn worse ni that's not help. àdúrà ló yẹ kó mọ̀ ṣe. yes ẹ fẹ́ sọ pé ẹni tó ti pé 35 tó ti pé 40 ò mọ̀ pé ó yẹ kóun marry ni ṣé kò mọ̀ ni ó mọ̀ náà ṣe bí Nàìjíríà là ń gbé of course ó mọ̀ so tó o ti ṣẹlẹ̀ yẹn kankan wà ń bẹ̀ ànìkan tó wà ń bẹ̀ yẹn kò lè jẹ́ positive kò ní jẹ́ tó bá jẹ́ positive àti marry àti pé kẹwàá bóun ṣe kí ni wedding so why it ṣe mọ̀ pé story kan láti wà ń bẹ̀ ẹ wá decide pé kí n máa fi social media lẹ́tí máa fi bu kó dáa. ẹni tó bá ń ṣe kan jáwọ́ ń bẹ̀. bus stop ẹ kò bá gba tiẹ̀ náà last. ó máa gba tiẹ̀ náà. wàá gba tiẹ̀ náà it goes around karma náà ń pè bó ṣe ń lọ báyìí ó ń gádà ni. mọ̀ mi ṣe mọ̀ mi mọ̀ disturb yín. wọ́n rí èlé disturb mi kọ́sà àti kékeré mo ti ní anybody má disturb mi. máa ṣe àti kékeré mi ni. ọlọ́wọ́ sì ṣe. ẹ ṣàmì. àmì ṣé àwọn ọkọ wọn ti kú àwọn tó ń bí gbogbo àwọn tó kú yẹn ṣé mo kí partner nìkan náà jẹ́ abẹ́ mọ̀. There are situations like that and ẹ ká sọ lọ ká sọ bọ̀ ní Nàìjíríà bá ó dẹ̀ pọ́kùnrin wọn ò pọ̀ tóbìnrin ṣé ti rẹ́dí láti máa ṣe 2 to 1 3 to 1. kàkà ní méjì mẹ́ta lé. táwọn obìnrin bá ti fi pé wà ókè àwọn obìnrin tó ń bó obìnrin yẹn tó bá ti fi pé ó bá kọjọ kan ṣe ọkọ wọn pẹ̀lú àwọn tí ó ní. kan ṣe ọkọ wọn pẹ̀lú. wọ́n wà good and grateful ṣègbọ́n yìí ẹ wà worried lẹ́ṣẹ̀ sọ ẹ ṣe ọkọ yín pẹ̀lú àwọn tó ní. God is good. pẹ̀lú ògbó Ọlọ́run. láìpẹ́ láì jìnnà ẹ máa pe tẹlifíṣàn wa pé Oyinmomo come and cover my big wedding. tí má tiẹ̀ máa ṣe wedding mi lè ṣe big wedding àǹtí kò ń ṣe. ẹ máa pè wá ká wá cover kó mọ ìyẹn ń kọ́ pẹ̀lú ògbó Ọlọ́run olóògbà bẹ́ẹ̀ mo ń fẹ́ ní pásítọ̀ mi wòlíì mi tẹ̀rì àyíbọ̀ mo fi ń sọ ni. bọ̀ kí n ṣe gbogbo ọmọ tàbí lọ́mọ. bẹ́ẹ̀ni ọmọ pọ̀ mo ṣe wà báyìí mo ní ọmọ. And that's okay. Lomo parọ́ ni I've got children. I've got loads of children. And àwọn ọmọ mi gan ti ń bímọ. Báyìí. Ẹgbẹ́ grandma gan ni. Priscilla. Very proud grandma. Wow. Very proud grandma. Àwọn mi tó ń bímọ pọ̀. So bẹ́ẹ̀ni kí wàá ní tuntun báyìí ká máa retí o. Ẹ ti sọ pé kẹ́ sọ́kùn yẹn ní kí ní tuntun. What is new about Bimbo Akintola? Oríṣiríṣi. Mo fẹ́ wọ producer cap mi díẹ̀. From December èmi náà fẹ́ fàdé mo máa bẹ̀rẹ̀ YouTube channel mi ò ṣe láti joy nítorí pé ṣé wọ́n káwa kan old school lólòdò ni wá but wọ́n sọ pé ìjọ tó bá ti lẹ́ni ìjọ tí ilẹ̀ bá mọ́ that's your morning so lórí yẹn mo fẹ́ bẹ̀rẹ̀ YouTube channel mi so àti ìbẹ̀rẹ̀ a máa kó oríṣiríṣi pọ̀ sí so finally by December January máa launch ẹ̀ but mi ò fẹ́ launch ẹ̀ pé a bá débẹ̀ wọn ní kí ló wà ń bẹ̀ kò sí ọkọ̀ mo fẹ́ ká ti oríṣiríṣi. ẹ ti ń kójọ báyìí. bẹ́ẹ̀ni ti ń kójọ. then mo máa bẹ̀rẹ̀ online classes master classes mo máa ṣe master classes náà fún acting cause mo rí pé ó need ó wà necessary ìgbà mi wà lórí set àmàdó di actor kan fi rub sójú ẹ̀ kó tó sunkún kí ló dé ṣe fẹ́ bà ojú ẹ̀ jẹ́ ni ìgbà mi wà lórí set ẹnìkan ò lè bọ́nu káàkà àmàdó kó náà
àgbogbo kìíní ẹ̀jẹ̀ èèyàn lè ṣe kókò bu ẹkún báyìí kó yẹn sì bẹ̀rẹ̀ sí ní sunkún báyìí. kí ni kí n sọ kí ni kí n sọ kí n fi ṣe kí lẹ́fẹ̀ẹ́ kí n sọ kí lẹ́fẹ̀ẹ́ kí n sọ kí lẹ́fẹ̀ẹ́ kí n wí. ẹ ti ń ṣe náà mo ti ń rí báyìí. no because kò sí nǹkan tí òun lè sọ tó máa fi sunkún tó máa sọ pé àwọn ọmọ yẹn ò kàwé wọn ò kàwé tó máa sọ pé wọn kàwé wọn kàwé kò sí nǹkan tí a lè sọ rárá tá a bá believe nǹkan tá à ń sọ tá a lè fi sunkún láti sunkún ò ṣe nǹkan ńlá kò ṣe nǹkan ńlá kò ṣe nǹkan bàbà tó bá rò tó bá wà ní character tó bá believe nǹkan tó ń sọ tó dẹ̀ lójú pé ó tọ́ ló ń sọ pé ó parọ́ pé ó tọ́ ni kò sí bó ṣe ní sunkún. ẹ̀yà àti àwọn káàkiri àgbáláyé eléyìí tí mo tún rí lónìí nǹkan ńlá ni kò ní gbàjẹ́ lágbára Ọlọ́run. nítorí jábọ̀ ni nítorí make-up kọ́ bá bá make-up ní jẹ́ bá jáde. kò ní gbàjẹ́ lágbára Ọlọ́run ṣàmì. àmì kò ní gbàjẹ́ lágbára Ọlọ́run. wọ́n máa sọ pé born actor àwọn ènìyàn yìí wọ́n kọ́ṣẹ́ ọ̀hún wọ́n mọ̀ dáadáa ni wọ́n mọ̀ dáadáa. àǹtí mi dáadáa Bimbo ọmọ Akintola kéèyàn ní làákàyè kó lẹ́wà kó tún mọ̀ nǹkan tó ṣe kó tún mọ̀ dáadáa ohun tí ó dùn mọ́ wa ní dáadáa ni. táwọn kí atún àti Bimbo lẹ̀ àmọ̀ ṣe ètò yìí àmọ̀ ṣe lọ ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n fún ọ ní àǹfààní kan iṣẹ́ tó pọ̀ tó fẹ́ lọ ṣe ẹ wà ń jọ mi. tí bá pè mí máa wá. ẹ sọ Yorùbá dáadáa Yorùbá ń dùn gan ẹ sì kọ́kọ́ ń bẹ̀rù tẹ́lẹ̀ pé mo sì ṣe èmi gan Yorùbá mi ti lè sìn mo tẹ́ èmi kan ti ń pòwe ẹ má rò ó ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀. ṣé fún mi ni ẹ fún mi àbí àmọ̀sọ́jọ́ mi ọjọ́ rí. afẹ́fẹ́ ti fẹ́. àti orúkọ afẹ́fẹ́ ti fẹ́ àti rí. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti ń tẹ̀lé mi tó jẹ́ fans mi from beginning títí tí sìn àtàwọn tó ń join ẹ̀ sìn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín without you people kò sí nǹkan tá a lè ṣe ẹ̀yin lẹ ń gbé wa dúró ẹ̀yin gangan ní life force wa a dúpẹ́ lọ́wọ́ yín mo ṣe sọ YouTube channel mi mo ń work on it kọ́ni Bimbo Akintola yẹn náà ló máa jẹ́ Bimbo Akintola television or Bimbo Akintola something tó bá ti dé time yẹn bá ti tó máa jẹ́ kẹ́ mọ̀ then ẹ follow mi lórí social media Bimbo Akin náà mo lo Bimbo Akintola ẹ follow mi ẹ ṣe get pé owó tí yan gbogbo bẹ̀rẹ̀ ń sìn ẹ jẹ́ kí òun náà rí pa o ẹ má fọ bó ṣe get then Oyinmomo TV àwọn tó gbé mi wá sí ìwádìí ni ẹ tẹ̀lé wọn iṣẹ́ tó ń ṣe iṣẹ́ gidi ni mo gbádùn sẹ́ẹ̀tì dé ni I had so much fun ẹ tẹ̀lé wọn. adúpẹ́ lọ́wọ́ àǹtí Bimbo ọmọ Ìbà Olúyọ̀lé ní ìlú Ajorosun lọ́hùn tó yóò mọ̀ dáa fún wa yóò mọ̀ dùn náà ní lágbára Ọlọ́run. adéorúkà sì ni orúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olúmọ ní èmi ni ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjẹ́ adéròmọ adéníyì lọ́jà àtòkò ni o. mo wá di Ṣàngó ará àbáyọ̀mí ọ̀yà àdíòrì òṣà tí ara ajíkànjẹ́ fi obì kàn kẹ́kẹ́ òun náà ni ọ̀yà ara alájọ ló ń fi ojú di ẹjá lọ sílẹ̀ bàbá mi ní sàárẹ̀ olúbi tí àwọn àbí ọ̀sọ̀ tó ti kẹ̀tẹ̀fẹ̀ ní ọlá tó dùn dáadáa ni ó dàbọ̀.